ẹ̀sùn mọ́ bí ẹgbẹ́ ohun ẹ̀yin sọmọ rí tẹ́ wẹ́tàgbà ẹ wá jíjò wá lọ́mọ. ẹ̀sùn mọ́ bí ẹgbẹ́ ohun ẹ̀yin sọmọ rí tẹ́ wẹ́tàgbà ẹ wá jíjò wá lọ́mọ. ẹ̀sùn mọ́ bí ẹgbẹ́ ohun ẹ̀yin sọmọ rí tẹ́ wẹ́tàgbà ẹ wá jíjò wá lọ́mọ. ẹ̀sùn mọ́ bí ẹgbẹ́ ohun ẹ̀yin sọmọ rí tẹ́ wẹ́tàgbà ẹ wá jíjò wá lọ́mọ. ìlàyé olúwa oníṣẹ́ ńlá. Báyìí náà ni wọ́n dẹ̀ ṣe orí fún wa tó jẹ́ pé òun náà ni à ń dunnú sí lọ́wọ́ báyìí. Orí tó náà dẹ̀ ṣe fún àyè kò sí ń tọ́ka òun ṣe ń tà lé pé bóyá ẹ̀yin tá a bá ní ìwà ìlọ èèyàn kó lọ bí kan yóò lọ gẹ̀ẹ́tì àná ọlọ́run ló fi ṣe. Òun náà ni a dúpẹ́ fún ọlọ́run yìí. Òun náà ni a sì pẹ́ àdìgbò fún ìwà ìwà ìfọ́nà. Kíkọ́ ọlọ́run lọ́lọ́kùn bá àdámì yìí àti àwọn ará mi àti gbogbo sàmì. Good morning. Good morning. Ọlọ́run yọ àwọn náà lẹ́nu gbogbo. All right, go and bring chair for friends. So a dúpẹ́ fún ọlọ́run nítorí àánú tó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa náà. Ṣùgbọ́n àwọn àlàáfíà ọlọ́run ń jẹ́ kí òye ojúrú nírọ̀rùn. Ọlọ́run dẹ̀ tó ṣe náà ó jẹ́ kí ọlọ́run dẹ̀ jẹ́ kí ọmọ náà wáyé náà nírọ̀rùn láì fa wàhálà kankan. Gbogbo tí ọlọ́run ṣe fún àyè náà ọpẹ́ náà ni kí a máa dúró fún ọlọ́run tí ó jẹ́ kí ju àwọn ṣe wàhálà àwọn ìdààmú ká ọlọ́run wa mọ́ ní oore kí ọlọ́run wọ́n gbà sí ààyè ọpẹ́ fún wa. Ṣùgbọ́n ẹnìkọ̀ọ̀kan wa náà ọmọ táwa náà ní wọn kò ṣe wọ́n ní ọmọ ìdùnnú kò ṣe wọ́n ní ọmọ tútù gbòògbò ọba wa wò wọ́n yè ó jẹ́ kí wọ́n lẹ́kọ̀ọ́ ó jẹ́ kí wọ́n ní ìmọ̀ ó fún wọn níyì ó ṣe wọ́n ní ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ní ọmọ ìdùnnú. Ọlọ́run tí wàá ṣe bíbí ọmọ nírọ̀rùn ọjọ́ tí èyí náà ni a fẹ́ mú ọmọ jáde kí ọlọ́run bá rí kí ọlá àwa ti mọ̀ ní ìsìn ọlọ́run bí ọmọ wa kí wọ́n bá tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa tọ́jú ẹ̀ ọlọ́run jẹ́ ọmọ ajá sọ̀rọ̀ wọ́n wá ṣe ní ọmọ aláàrẹ̀ ó ṣe ní ọmọ tí ó máa dàgbàsókè sí lójoojúmọ́ kí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀ wa náà kí wọ́n máa ṣe wọ́n ní aláàrẹ̀ ó ṣe wọ́n ní ọmọ ọdún fún wa kí láwọn ọlọ́wọ́ kó wọ́tá ìlà ìjà tó bá wá di irú ọjọ́ ìní lára nǹkan tí wọ́n fẹ́ ká ṣe fún bí súnà ọmọ torí tá a bá ń pè súnà Arabic language ni so ìtumọ̀ ẹ̀ ni pé à ń ṣe súnà ìyẹn ni pé à ń ṣe tradition bá a ṣe ń ṣe súnà ọmọ wọn ni súnà báwo wà ní Islam tó ní ká ṣe súnà ọmọ tàbá bí wọn tọ́lọ̀ ti fún wa bí báyìí nírọ̀rùn báyìí a máa fún lóko bá ti 7 days a máa fún lóko so wọ́n dẹ̀ fẹ́ ká ṣe àwọn prayer fún ọmọ pé àìṣẹ́ bí nìsín ni kò lè ṣe nǹkan kan so wàá la máa ṣe prayer fún la máa ṣe gbẹ̀rẹ̀ títí tó yọ fi yé náà tó ní ìbílẹ̀ náà ṣe fúnra rẹ̀ kí ọlọ́wọ́ bá wa sọ kó wa dáwọ́lé mo ti máa ń jẹ́ voice ọlọ́wọ́ máa jẹ́ kó ní ipa lára rẹ̀ kí ọlọ́wọ́ sọ àtọ́mẹ́ni kọ̀ọ̀kan wa náà ẹ jẹ́ káwọn olójú burúkú á jẹ́ káwọn wo ọmọ wa ní òkúrò kí ọlọ́wọ́ ṣàánú fún ẹnì kọ̀ọ̀kan wa babaláwo wò ní ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ láfi mọ̀ pé ọmọ bíbí àánú ọlọ́run ni
kì í ṣagbára ọkùnrin kì í ṣagbára obìnrin kódà kì í ṣagbára pé mo ṣe wà tí máa mọ́bìnrin báyìí mo lè lọ ráńdì 10 mo lè lọ ráńdì 9 ìyẹn kí dọmọ àánú Ọlọ́run ẹlòmíì lè súnmọ́ obìnrin lẹ́ẹ̀mẹ́wàá ó lè súnmọ́ jù bẹ́ẹ̀ lọ ní ọ̀nà báyìí ti ṣe tí ó ti báyìí kò sí nǹkan kan àmọ́ rí bẹ́ẹ̀ ẹlòmíì dèrè ìbá máa ń sọ̀rọ̀ wá ní ẹlẹ́dẹ̀ ní obìnrin yìí o ẹlẹ́dẹ̀ mọ̀ ní ìyá yìí o àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n tiẹ̀ ti fara kan ní ọlọ́mọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lómi ẹlòmíì dèrè bó wọn bá tí ì ṣe wàhálà kọ́ wá so gbogbo àwọn tí ń bẹ lọ́wọ́ ọmọ àbálẹ́ kò bẹ lọ́wọ́ ọlọ́mọ sábà fún wa lọ́mọ ìwà tá ìsìn bí náà ọlọ́mọ dúró tiwa ó dẹ̀ bá tọ́jú ọmọ yìí náà so ọlọ́mọ wa sọ láyé kan nínú fásitì kúrán pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́run ní yahabu man yasha'u inatha ọlọ́run ní gbogbo ẹmọ ni ọmọ ohun ọlọ́run òun máa ń fún ọmọ bíi precious gift lọ́yẹ ọmọ fáwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run ló máa ń fún ẹ̀yìn èèyàn lọ́mọ ẹni tó ń bá fẹ́ òun fún lọ́mọ obìnrin ọlọ́run bẹ̀rẹ̀ látòrí ọmọ obìnrin wọ́n máa fún èèyàn lọ́mọ obìnrin ọlọ́run tó ní áwùjọkú rọ̀ wọ́n tó máa fún èèyàn ní ọmọ ọkùnrin ẹlòmíì ó lè jẹ́ ìyá ó lè jẹ́ fámìlì wọn àbí gẹ̀ẹ́ ni wọ́n àwọn kan bímọ jẹun tí wọ́n ní àwọn kan máa gbà náà lọ́ní rẹ́bùtù ọlọ́run àwọn ṣe bẹ́ẹ̀ fáwọn mi ẹlòmíì dẹ̀rẹ̀ ọkùnrin làwọn máa bí jẹun tí wọ́n àwọn máa lọ dáná ní rẹpẹtẹ ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú mi ọlọ́run wa ní áwùjọ sùkúrà náà sà tó bá dìgbà míì àwọn ẹbí mi wọ́n máa mix ẹ̀ abọ́kùn abóbin àbí kó bóbin kọ́bọ́kùn kó tó bóbin kó tó bọ́kùn àbí kó bọ́kùn kó bóbin kó tó bọ́kùn kó bóbin ọlọ́run ló máa ń tìbọnú ara wọn sọlọ́run wa sọ di lásán gbé wá sí òun gbà míì ẹlòmíì òun apí òsì yóò awa ó lè má rí ètò ìyẹn nìyẹn kó lọ́wọ́ sọ wa ń bi irú nǹkan báyìí so àwọn àdúgbò fọlọ́ ká lè mọ pàtàkì ọmọ ká lè mọ̀ pé ẹ̀bùn látọ̀dọ̀ ọlọ́run ni ká sì lè mọ̀ bá a sì mójútó pé ọlọ́run tó dá wa gan tó ní wá kò fi ọmọ bíbí kò fi ṣe àwàdà bákan náà tọ́lọ́run tó jẹ́ yé wa ni pé ọwọ́ apínṣẹ́ ó dẹ̀ pin fún wa pé àrìjálù qawwamuna 'ala an-nisaa ọlọ́run ní ìyẹn ní Quran chapter 4 ọkùnrin olùpọ̀ léwu kí lọ́kùnrin fi jókòó lé lórí ìbáṣe máa náwó irú dáàdì ọmọ ẹ̀ náà nísìn wọ́n ti náwó rẹpẹtẹ kọ́ lọ́mọ ọgbọ̀n láṣìírí so gbogbo ilé yẹn ara pé àtóyàwó fẹ́nu ibi ìpáyàn lọ fẹ́ bìn nínú ìsìlámù ọ̀rọ̀ yẹn kọ́ kéèyàn fẹ́ bìn ẹni tá a ti mọ̀ pé òun lè tọ́jú omi ọmọ ṣayé ẹ̀ ìtọ́lọ́ nǹkan sọ fún wa pé káwọn máa ṣe ìsìnà káàkiri ẹ máa ti mọ̀ pé òun olówó tó ń tọ́ mi tí ìtọ́jú omi tí ìtọ́jú ọmọ àtìyàwó kọ́ya dáwà aládàáwà rẹ̀ kó sì làwọn jẹun kò sábúrú kankan mẹ́ olóòní bó ṣe fẹ́ sáyé ẹ̀ tó tábà ti wá fẹ́yàwó á tọ́jú ìyàwó á lè tọ́jú ọmọ ọlọ́run jẹ́ ọmọ ọlọ́run fáwọn ọkùnrin so ọlọ́run wá ṣàlàyé pé fún bàbá bímọ wàhálà kó lè mọ̀ lídìí ẹgbẹ́ bá ti bímọ tó ti fẹ́yàwó tó ti bímọ yóò fi lé tí ọmọ gbé fún wàhálà kíṣíwátù oúnjẹ tó bí oúnjẹ aṣọ tí ó wọ̀ ibi tó bí ó gbé ọkùnrin ní ọ̀yàn ìlú lẹ́yìn ṣe ẹ̀yìn omi ohun ẹlẹgẹ́ ni ọkàn ìwé ọ̀kan tẹ́ bá yarí máa lóyìn náà ni kì í ṣe ẹ̀yìn àwọn tí ìgbọ́ràn ni so ọlọ́run fẹ́ kí ká tọ́jú obìnrin ká dẹ̀ tọ́jú ọmọ ká dẹ̀ ṣe dáadáa fún ìdílé kọ́nà jẹ́ ọmọ àrùwá ní ọrùn bákan náà ọlọ́run tó wá ń ṣe lọ ń ṣàlàyé ó ti sọ tọkùnrin wá ń ṣàlàyé tóbi bá wa bímọ obìnrin láti mójútó ọmọ torí pé ilé ìwé tó wọn kọ́kọ́ máa ń lọ ọ̀dọ̀ ẹ̀yin ìyá náà ni bọ́lọ̀ ń ṣe gbé kò sí ní taari ṣe sí ọ̀dọ̀ yín náà la fẹ́ máa kú sí torí pé bọ́lọ̀ ń ṣe ṣe nìyẹn àkọ́kọ́ ìyá ni ó fọ̀rọ̀ sọmọ lẹ́nu ẹ̀ẹ̀kejì lára ìyá lọ́mọ òtítì máa jẹun àkọ́kọ́ so ẹ̀jẹ̀ yẹn máa kíní yẹn máa ń ṣe pọ̀ gan ẹlẹ́ẹ̀kẹta ni pé tí ìyá bá gbọ́ ọmọ lọ́wọ́ èrè kó jù lọ́mọ máa ń wò ìfẹ́ yẹn náà owó tí máa ń fà fẹ́ yẹn náà nìyẹn ìyá ọmọ máa wojú àná ni tó tọ̀ bọ́lọ̀ ti gbé kalẹ̀ nìyẹn so kọ́lọ́wọ́n jẹ́ kí ọ̀rọ̀ rùn so wọ́n bá ti wá ń jẹun ọlọ́wọ́n á ṣàlàyé fún wa pé tá a bá bímọ o ó lè jẹ́ pé ti alákọ̀wé lè máa lọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n bọ́lọ̀ ti wí mọ́ sọ yìí o ọlọ́run ní ẹ bá bímọ ẹ fún ọmọ yín lọ́yàn dáadáa nítorí pé à ń sọ pé haúlá ní kàmí lẹ́yìn ẹ fún ọmọ lọ́yàn lọ́dún méjì
lẹ́yìn 21st century ọmọ yẹn wọ́n jẹ èèyàn pa ni òótọ́ ni but the more tọ́lọ́ bá ṣe mú yẹn sí the more lọ́mọ́ òsì lálàáfíà sí the more lọ́mọ́ òsì lọ́pọlọ sí even though the more lọ́mọ́ òfin láàánú àwọn òbí rẹ̀ so ọlọ́run tó ní kéèyàn ṣe bẹ́ẹ̀ yẹn ọlọ́run mọ̀ tó ọmọ àgbà tó wà mẹ́ ní tó sì wà nínú ọyàn fọmọdé gbogbo ń tọ́ da jù lọ́wọ́ àmẹ́ fún fọmọdé tí ọmọ jẹ so àlàáfíà ọyọ́ àlàáfíà alọ́pọlọ dáadáa aláàánú nígbà tí kọ́mọ tó bá mú yàn dáadáa ní nǹkan báyìí pí ọpọlọ ẹ ti pík gbogbo àǹfààní tó wà bẹ́ẹ̀ nìyẹn àmọ́ èyàn lè negotiate ọlọ́run náà sọ pé tó o bá fẹ́ fún ọmọ ẹ lóyún ìyẹn fún àwa tó bá wọn kọ́ ọmọ ẹ fẹ́ máa jẹ́ ń pọ̀ lára rẹ o lè kọ́kọ́ ẹ pé tọ̀ bàbá alágbèjà ẹnu ọmọ ìmú ẹ sì mọ̀ pé ìlàjì ráìsì lọ wà nílé èmi náà ọmọ jẹ mí ṣe ń jẹ mí ọmọ yín ní ń jẹ mí Islam fi à negotiate àpò ráìsì mo ní ìdílé so kó ló sì wá oúnjẹ kún kódà inú ìṣẹ̀lẹ̀ àṣà wọn fẹ́ pé tí àwọn bá náà sọ wọn fẹ́ pé ọkọ sọ wọn pé tọ́jà bá ti ń bọ́nú aṣọ òmùròde yọ bàjẹ́ kọ́ lọ ra bí aṣọ mélòó kan gbogbo gbà wọn wọṣọ tó wá fi máa nọ́ọ̀sì ọmọ gbogbo lẹ́yìn right nínú Islam wọn sọ fún yín ní òkè pé máa pe bàbá lé pé wọn bá mú wọn sọ pọ̀tàyà ara right tẹ́ ẹ́ ní ni wọ́n dẹ̀ tó sọ pé ẹni tí bá nọ́ọ̀sì ọmọ nínú Islam wọ́n ní èyí jówọ́ tán lé báwo ọkùnrin àdéjówọ́ tán lé àkàrà kó change fún síbi kan tí tó wá kàn wọlé rárá ó lè rí láti sọ pé máa ń ọ̀pọ̀lọpọ̀ nígbà pé Islam ọ̀sán àwọn obìnrin òfin àánú bọ́ǹdì òfin àìkẹ́kọ̀ọ́ rẹ̀ lápọ̀lọpọ̀ fún máa ń sọ bẹ́ẹ̀ torí pé erésì Islam fi tó gbé fóbìnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin inú jẹ́ pé yóò máa bọ́ ọ́nù kòkókò tí ọba sojúṣe rẹ̀ ibi tí wọ́n bá ti ń lò fi ẹ̀sìn ibi tí wọ́n ti ń lò fi ẹ̀sìn tó bí bá lọ sọ fọ́kùnrin tó bá lọ fẹ́ jó ọkọ ẹ̀sùn pé kò tọ́jú ní kò ṣe dáadáa tẹ́sí wádìí kó tọ́ ni wọ́n á fáìní ẹni yẹn so gbogbo orú nǹkan yẹn wọ́n fẹ́ kí a ṣe èèyàn lè sọ kọ́dà bó ti ń fọmọ mi lóúnjẹ ilé olóúnjẹ tí ẹ máa ń fọ náà mò ń fọ ẹni bóyá bí mò ń fọ ẹni tí wọ́n máa ń fọ ẹni $500 ní adájí ń sọ́dọ̀ $700 èèyàn negotiate ògbélé yẹn wọ́n fẹ́ kí a ṣe ètí Islam sáfẹ́ ni pé kí ìdílé wọn lè dúró dáadáa kí ìdílé wọn lè wà dáadáa ká lè ní ìfọkànbalẹ̀ kò sí tí ẹ máa ń jèrè jù lára obìnrin pé mo níyàwó tranquility ni pé mo lẹ́nìkan tí máa fara balẹ̀ sí ẹ̀yin obìnrin gangan nílé ṣé ẹ rí lè akàn sún bẹ ní tóbi bá lè bínú lè ṣe dáa tó yìí wọ́n ti ní ọkọ̀ máa wò pé yẹ tó ṣe lọ yẹ tó lọ ṣe fàájì lọ́dọ̀ Mr. akínnímọ̀ ẹ̀kọ́ tó wọlé wọ́n ti tílé bá dáa bẹ́ẹ̀ bá ti kó mi sẹ́bà ìbígbà tí nǹkan jò lẹ́sẹ̀ ní bígbà tí olùwà ti fi sẹ́jọ́ mi ní èlò ìyá ṣó ti wà lé mo ti ń bọ̀ ẹ̀yà tó wọlé so ń gbàtọ́ wọn sọ̀rọ̀ pé òun fẹ́ ká máa fẹ́ra wa nínú Suratu Rum tọ́lọ́ sọ pé òun ṣe ká fẹ́ra wa òun ṣe ní ẹ̀tọ́ fún wa tífẹ̀ bá ti wà ká fẹ́ra wa Ọlọ́run wa ń sọ bẹ́ẹ̀ pé fífẹ́ tí mo ní ẹ fẹ́ra yín o lè tẹ́sùkùnú ìlera ìyàwó tó fẹ́ fẹ́ ń kó lè máa ríbi fara rọ̀ sí ibi tó jókòó sí tó kí tó bá tiẹ̀ ń pọ̀ láti fi iṣẹ́ tí wà láàdé tó gbé téèyàn rojú wọlé pé kí ló adé báyìí tó èwo ló dé dádì lágbájá ọyẹ gbọ́ kóòtù yín wájà rí torí èdè yóò lọ ọ̀rọ̀ ẹ̀yin ìyàwó bí pàtẹ́gbẹ́ nǹkan ẹ bá kọ́ fẹ́ yàwó tí ò tí ì sọmọ ìyàwó nǹkan ní ọkọ máa ṣe bí ìyá ńlé torí pé ìyàbá ti fẹ́ dé tó mú kóòtù kan sọ́ọ̀bì kan tó fi bàtà bì kan ìyá obìnrin ẹni lọ kó òtún ní bàbá ìkó bàtà ẹ̀sìn gbogbo ojúṣe tó bí máa ń ṣe nìyẹn tó wá jóbi dáadáa tí ó ní sọ pé mi ní bàbá kínní wà ìwọ ló mú iṣẹ́ ẹ̀sìn mọ̀ ògóró yóò ní ẹ̀sìn àjùbàtà ẹ̀sìn àkàṣọ sórí àga mo tó wá jóbi dáadáa Ọlọ́run ṣe fẹ́ ká máa ṣe náà nìyẹn Ọlọ́run sọ fún àwọn ọkùnrin náà gbé aláti ṣàánú obìnrin ni gbogbo ọkùnrin tó bá dúró tó bá ń ṣe pé bóyá halẹ̀ mọ́bí àwọn fẹ́ máa nà ajẹ́bí kọ̀ mọ́ ti ń ṣe ni kò sì tọ́kọ yọ fẹ́ mi tọ́lẹ́ ẹlòmíì dàgbà bọ́ tó kárí ọ dàgbà fún mi bá a ṣe lu ayé àtọkùnrin àtóbi àwọn ìgbà fún ara ni bẹ́ẹ̀ nìkan bá ṣe kí ẹnìkan dàgẹ́ so káyọ̀ pé hálì mi tí tèmi dé sí mi kí bí ó sì dàgẹ́ níjọba sì dé sí bí náà kí hánà ò sì dàgẹ́ bá a ṣe láyé nìyẹn kẹ́nìkan á sọ fún un pé kò sẹ́ni tó ní perfect marriage kò sí even though àwọn tọ́lọ́run náà wáyé gan tó tó ti ṣe Ọlọ́run gan wọn à ní so báwo làwọn ṣe wá fẹ́ ni so àti ọkọ àti ìyàwó mọ́níjà ni a mọ́níjà ara wa ìgbọ́ Ọlọ́run bá fẹ́ táì lọ so olú nǹkan yẹn ká máa ní ẹ̀kọ́ yẹn ká sì máa lẹ́kọ̀ọ́ farabalẹ̀ fáwọn tó bá jẹ́ àwọn ọkọ wa àwọn rí pé torí pé àwọn nǹkan ìṣẹ̀lẹ̀ ibi tá a ti wá a ní culture
ìlú yìí ní kọ́jọ́ ìlíjọ́ táwọn tẹ́nì kọ̀ọ̀kan wá dẹ̀ ṣe òun náà wà bẹ̀ òyìnbó yà gbà fún ni pé káfá ìgbára wa ká sì jọ mọ pọ́nra wa lé ọlọ́run ṣe ní ìwọ̀n fún wa tábàtí wá ṣe gbogbo ojúṣe yẹn tán lọ́jọ́ ní amòkọjáde asọmọ lórúkọ tí wọ́n máa jẹ́ kọ́lọ́run jẹ́ kí ọ jẹ́ pẹ́ so táwọn bá sọ lónìí kọ́lọ́run jẹ́ ọmọ pé ọkọ̀ tí mò ń jẹ́ ni kọ́lọ́run bá fi àlùbáríkà sí gbogbo àwọn tó jẹ́ àwọn ìgbọ́n rẹ̀ náà kọ́lọ́run bá tọ́jú wọn bá owó wọn yìí gbogbo àwọn táwọn náà sì bí kọ́lọ́run bá tọ́jú wọn bá owó wọn yìí wọ́n fẹ́ ká fọmọ lẹ́kọ̀ọ́ bó ti jẹ́ pé àwùjọ ẹ̀kọ́ náà láwà yìí nínú child education tẹ́lẹ̀ bí wọ́n ti làwọn láàdì bó la ṣe máa tọ́jú ọmọ kéékèèké bó ṣe wà yìí aláti máa ṣe ìyàn pléyà fún a máa kà sí létí ṣé gbà tẹ́ bí ẹ ti gbèrú sí ẹ ti ṣe gbèrú sí létí ẹ sì kọ́ ẹ ṣe ẹwà wá kẹ́ bá wọn ṣe ó jẹ́ kẹ́ bá wọn ṣe yẹn láti ṣe ẹ ráàyè torí kébí tẹ́ ìwà ilé ọ̀nà bí Ìbàdàn ṣe kò ní tó bá ṣe gbé èèyàn bẹ́ẹ̀ ṣe ṣé ádàbí pé ìyá ni alájà dókítà mọ̀ pé ọ̀nà jù. Ìbàdàn ṣe kò ní o ṣe dáadé kó lọ́kọ̀ a ṣe nígbà tá a bẹ́ẹ̀ dé bá gàmú nígbà láàrin. Kó fẹsẹ̀ wá lọ́rùn. Àwọn alájà tá a borí. What kind of animal is this? Animal has a crown on the head too. Look like duck. Look like duck. You want to come this side? No, you can say it. You see that? Bring it. Oh, you want to the kitchen already? Huh? Bring it. I'm going to check on the table in the kitchen or something. Okay. Ẹgbẹ́ àwọn àfisú ẹ̀ sọ so a máa ṣe bí a máa ka àwọn protection vases a máa kà sí lára ọmọ àdúró àwọn àfisú ẹ̀ sọ lẹ́yìn ilé rẹ̀ asọmọ alógọ afọlógọ tó dáa Islam fẹ́ ká sọmọ alógọ tó bá dáa so ó kọ́ máa ń ròyìn àti láti fọmọ alógọ tó dáa so yẹn sọ yẹn kàn sọmọ lóko pé ó kọ pa ẹnìkan jẹ èyàn ò pé sóko dáadáa ni ẹ nílé lọ́dọ̀ wa ń gbà kan wọ́n ń pe ọ̀bọ kan wọ́n ní ẹgbẹ̀rún báyìí àgbà tí wọ́n gbèrú dágòdì wọ́n ní ẹgbọ́ láàrú. What part of look around for you to do on the side? Oh, my dear, wọ́n ní ẹgbọ́ láàrú so ó kọ́ dẹ̀ ṣiṣẹ́ lára rẹ̀ wọ́n kàn gbèrú báyìí wọ́n ṣe lọ bá rẹ̀ lágòdì nílé ìjọba ni ọkùnrin ṣe débi ẹnìkan sọ ní à wọ́n gbé yẹn gbọ́ láàrú wọ́n tún pè ní Azeem dẹ̀ rí ẹni tó tóbi níjẹ́bẹ̀ nítumọ̀ rẹ̀ so ọkàn rìnrìn ọkàn yẹn kàn dé ọkàn bá rẹ̀ lágòdì ni so ó kọ lóru ọmọ fi ń tẹ báyìí sọ ń jágbó náà tó náà gbogbo káàkiri àdúgbò so kò yẹ kéèyàn ṣe mọ̀ ọkọ̀ tí wọ́n sọ òun lóru so wọ́n fẹ́ ká sọmọ wa ní ọkọ̀ tó bá dáa tó wù wá so tó jókòó gidi ọkọ̀ tí wọ́n kọ̀dà. wọ́n fi dúpẹ́ fún arapa fi dúpẹ́ fún lọ́dún ẹran súná tẹ́ ẹ bá pa ní ìsìn like the first thing tẹ́ ẹ kọ́ ṣe fún bọ̀dá yìí nù bí bàtẹ́ bá sanwó léèwé abẹ́ ẹ fún lẹ́bùn kan tó ṣe so òun náà ni lẹ́yìn eléyẹn á mọ ọkọ̀ jáde wá ti mọ ọkọ̀ jáde tán ẹ̀yin náà ẹ dùpẹ́ ẹ sanwó ọpẹ́ wá ṣe léyìn tán á jẹ ṣé ẹ sì fẹ́ wáìtì àwọn oníjẹ kẹ́ẹ̀kẹ́ so tabaki wá ṣe léyìn tán ó ti já sí àmàlà ó ti já sí ráìsì mi so ká máa jẹ lọ́kọ́ náà wọ́n jẹ́ kí lẹ́yìn náà ṣe ìtàn rẹ̀ jíjí sí náírà wọn yàn yìí alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض هذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا يعلم السماء ومن الأرض إلا بقريش إلى الملائكة في الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من بسم الله الرحمن الرحيم إنا أرسلناه في ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس وسوسة الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم وأعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Sọ́wọ́lọ́ Olúwa àti apanupọ̀ àwọn òbí méjèèjì orúkọ ọmọ náà máa jẹ́ Aminat Adédùnmọ́lá Tẹjúmádé Adéráyọ̀ Àjọkẹ́ Adébùsáyọ̀ Adébọ̀yìn so family alájẹlẹ tiwa ọ̀dọ́ àdìgbò adé ni kí ọlọ́wà kọ́ bá wòye so ọlọ́run sọ ní orúkọ tí a bá ti yá sọ Amiratu Adédùnmọ́lá Tẹjúmádé Adéráyọ̀ Àjọkẹ́ Adébùsáyọ̀ Adébọ̀yìn Olúwa sọ ní orúkọ ọmọ náà ní Amiratu Adédùnmọ́lá Tẹjúmádé Adéráyọ̀ Àjọkẹ́ Adébùsáyọ̀ Adédoyin tọ́lọ́ọ̀bá kó wá ṣe ní ọmọ àdùnnú tọ́lọ́ọ̀bá kó wá ṣe ní ọmọ àgbẹ̀ríkà tọ́lọ́ọ̀bá kó wá ṣe ní ọmọ olóríire kó wá ṣe ní ọmọ tí ó níyì ọmọ tí ó ní òye ọmọ tí ó gbòkọ gíga ní ti dáadáa ọmọ sábà ṣe bọ́ àwọn tó wá ṣáájú rẹ̀ náà ọlọ́mọba ogun yìí ọlọ́mọba ogun yìí ọlọ́mọba ogun yìí gbogbo ọmọ ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́mọ dẹ́kun wọ́n á wọ ọmọ wa náà yìí jẹ́ kí ọmọ wa jẹ́ kí wọ́n ṣe oríire jẹ́ kí ọmọ wa jẹ́ kí wọ́n jẹ́ ìdùnnú wa wọ́n sì ọmọ ẹnì kọ̀ọ̀kan wọ́n sì ní ìbànújẹ́ fún wọn náà sì wọ́n ní ọmọ oríire bisimilayi na atayina bisimilayi rahman rahim na atayina fasali li rabbika wa wọ́n àtà àwọn fi àgbẹ̀ náà lọ́tọ́rọ fún àwọn tí wọ́n jẹ́ dádì Amira náà wọ́n bá ṣe dáadáa fún wọn orí tó wà lọ́wọ́ wọn jẹ́ òkú dànù àlékún orí wọn bá wà ṣe gbogbo èyí tí wọ́n ti ṣe ní dáadáa ọlọ́mọ ìjọba jẹ́ àlékún dáadáa wọn bá ṣe fún wọn èyí tí ẹ wá bímọ náà ọlọ́mọ sáà gbàdúrà tí yàn wọ́n wá ṣe àlékún orí fún yín wọ́n wá ṣe dáadáa fún yín ìgbà tí Amira dé yìí náà ọlọ́run jẹ́ ẹ̀mọ́ sí dáadáa má jẹ́ ẹ̀mọ́ Amira ìtọ́jú Amira náà ọlọ́run ṣe náà fún yín ó ṣe ní ọmọ tí wọ́n máa dàgbà ọ̀sẹ̀ kan níjọ́ kan wọ́n bá ti ń jẹun wọ́n máa dàgbà ọ̀sẹ̀ kan lọ́jọ́ kan wọ́n máa dàgbà oṣù kan níjọ́ méjì má ṣe lọ́mọ tí ó ràn lórí ẹ̀ ń bá bímọ tó bá rán nílùú ńlá wa lójúmọ́ ni wọ́n máa jà káàkiri àdúgbò wọn àwọn ẹgbẹ́ ìbá nà ní wọ́n á sọ pé bí ẹ ṣe mo ti bímọ yìí ó ṣe lajú lẹ́nu tí wọ́n fẹ́ yẹ wọlé ní wọ́n máa yẹn lọ́wọ́ nà ọmọ tó bá rán nù ọmọ tó bá nà bá dúró tẹ́gbẹ́ rẹ̀ bá nà ó sí méjì àbọ̀dẹ̀ lọ́mọ wọ́n máa lọ́wọ́ àgbẹ̀ yẹn kílódé ta lọ́nà níbẹ̀ náà ti nà wọ́n gbówó ẹ̀fọ́ lágbàrú ni tẹ́gbẹ́ bá ti nà ìwọ náà yà náwó sí so jọmọ owó yè sọ wá lọ́mọ àdùnnú ìyá kìlá ọlọ́wọ́lá fún ọ̀tá ìlà ìlà àwọn tí a wá bá ń bí náà ọmọ àgbàgbà yín ọwọ́ àṣẹ dáadáa fún yín àlékún olùwà àṣẹ fún yín ìfẹ́ lọ́wọ́ láàrin ara yín ẹ̀fìgbà ara yín láàyè ọlọ́run nípa náà bẹ́ẹ̀ náà
àjọṣe dáadáa tó wà láàrin ara yín ọlọ́run ìdí ọba jẹ lọ́wọ́ àmọ́ tó ṣe dáadáa ìlú tá a wà yín náà ọlọ́run ìjà máa rí sílẹ̀ ó ìjà máa rí jẹ ó ìjà máa rí mú ọlọ́run tó dábẹ́ rẹ̀ àbúrọ̀dà wa náà ọlọ́run àgbàdo àwọn ọlọ́run bá ṣe dáadáa fẹ́yìn náà ó tó wà lọ́wọ́ yín ó ìjà ọba jẹ àlékún orí ọlọ́run bá ṣe fẹ́yìn náà olùkọ́ bébí yín náà ni àbí ọlọ́run bá wù náà dàgbà wàá ṣe lọ́mọ ìdùnnú wàá ṣe gbọ́n lórí ilé ògùn tá à ń tán mọ́ kọ́lọ́ ń ṣe fún dáadáa ọlọ́run bá ṣe fún wọn ìmọ̀ àlùbáríkà ọlọ́run bá ṣe fún wọn wọ́n di doctors wọ́n di engineers káná di IT experts káná jókòó kí ni wọ́n máa dùn kára wọ́n máa yá ọlọ́run ṣe wọn ìlú ìtawá wà gbogbo tí ń jaburú nù rí ọlọ́run làwọn náà ó lè sọ rẹ̀ sọ ọlọ́run dáàbò ẹ̀bùn ọlọ́run sọ àlọ́ gbogbo sẹ́ta máa lọ ọlọ́run jẹ́ àwọn lọ ká máa lọ rí ká máa bọ̀ rí gbogbo tẹ́lẹ̀ òfin náà wà ń fẹ́ lórí táwọn ohun wájú tá bẹ̀rẹ̀ ọjọ́ òkú àwọn ìyàwó náà ọmọ àgbàdo àti wọn náà lọ́mbà àbí àbùkátà wọn náà gbogbo àlámọ̀rí tí wọn náà ọmọ ìjọ ọ̀dà ló ń tà fẹ́ lórí ọmọ ìjọ wa brọ́dà wa náà tí wọ́n ń ṣe kò kárí àwòrán ọlọ́ba àgbàdo àyè ọba àṣẹ dáadáa fún èyí tẹ́yìn náà ń ṣe ọlọ́ba àfẹ́ríkà sí àwọn kan náà ti ṣe é dé pé wọ́n ti di èèyàn láre gẹ́gẹ́ mẹ́ ọlọ́ba àṣẹ náà láfẹ́ náà ọba àṣẹ náà ẹ̀fẹ́ náà yá kìlá ọlọ́wọ́lá tó wọ́n ta ilé abẹ́lẹ́ Madam Tawale, so I pray for you. I pray for the people here. So the God protect us. The God provide what for us. So àti she pray about. Ẹ wá mú ọmọ wa. Come on. Ẹ mú sísá. Ó fi pẹ́. So brother méjì náà ọlọ́wọ́ gbàdúrà brother ètò ti gbà náà ọlọ́mọdé ọba jẹ tọ́lọ́ ní ẹ̀ka pè ní ẹ̀ka mi gbé àní ẹ̀ka mi láti fi gbé alọ́bì kan ní èdè so ọlọ́wọ́ gbàdúrà gbogbo tẹ́yìn náà fẹ́ lórí ọlọ́wọ́ bá ṣe ìtọ́lọ́ ti ṣe ọlọ́mọdé ọba jẹ gbogbo ètò tó wà lọ́kàn wa tá a fẹ́ ṣe rọrùn ọlọ́wọ́ bá wa ṣe wíwà lùtà wá wà lù ìlú ìta ń gbé ọlọ́run wọ́n jẹ́ kí ó ṣe nídùnnú fún wa wọ́n jẹ́ àdáràn lù yìí wọ́n jẹ́ wọ́n dá sí alọ́run lù yìí kọ́ máa sọ wa iyì ìlú yìí náà ni kí ọ̀rá máa lọ rí kọ́ máa bọ̀ rí gbogbo akóbáni tí kóyàn lọ bí aburú ọlọ́run pa ìyàwó ìyàwó mọ́tò táwa ń gbé káàkiri la fi ń ṣiṣẹ́ bí mọ́tò èsì luxury bí irinṣẹ́ ni kọ́lọ́wọ́ àwọn fi tú ẹ̀ sọ wa kọ́mọ dáàbò ẹ̀bọ wọn jà jáàmù àwọn tí wọ́n wà fún wa ọlọ́mọ àlàwà ń bẹ̀ torí ìlú ìtọ́ba lọ́ọ́ máa rásọ́ tí èèyàn bá lóun máa rásọ́ àfikọ́ lọ́ọ́ máa sọ yẹn bí wọ́n ti ń lọ jẹ́jẹ́ lẹ́nu kó ti fàyọ mọ́tò òbí tí mò ń lò ẹ bá ń bọ̀ à ń bọ̀ ọjọ́ ẹni 95 báyìí àti fẹ́ẹ̀ dádìgbò wa bí ọba kan ṣe ń bọ̀ láíláí lẹ́nu àfihàn mú lẹ́yìn wa báyìí asusu lọ́jọ́ náà ìmọ̀ kí mọ́tò máa ń fò máa ń lẹ́yìn nìkan mo rò pé máa ń fò. ẹ máa rí pé ike ń gbogbo ẹ. mọ́tò dẹ́ fò ìfà wọ́n náà gba àwọn àánú plane mi ìrírú ẹ̀rí láyé mọ́tò dẹ́ fò ráyé àfi gbàtẹ́ tiẹ̀ délẹ̀ gan àti ẹ̀mọ́ gan àgbàtẹ́ nìkan lu gíláàsì pé you guys are you okay àti ọlọ́run àti délájì ọ̀nà kọ́lọ́run tó dáa padà kọ́lọ́run máa fi fẹ́ sọ à orí ìwàkuwà táwọn èèyàn táwọn máa bí ìwà ó ti pọ̀ jù ó ti àmà pa so àbọ̀ ọlọ́run náà ni ó dájú ọlọ́mọsá jẹ́ kí àbọ̀ náà dájú olúwa ó fún wa sínú àbọ̀ rẹ̀ lọ́sàn-án káwà nú àbọ̀ náà lóru káwà nú àbọ̀ náà lálẹ́ káwà nú àbọ̀ náà ògbà tó bá ti jáde báyìí ọlọ́run já wà nú àbọ̀ ìyá kìlá àwọlá wà ní àbọ̀ ọ̀dà so gbogbo àwọn girama tí wọ́n wà lẹ́nà àbí wà bínú ọlọ́ba wa sọ wọn ọlọ́ba àwùjọ ẹ̀sọ́ ọlọ́ba àdáàbò ẹ̀fọ́ ilẹ̀ ìlọ wọn lọ́sọ̀rọ̀ ìdásọ̀rọ̀ àwọn grandpa tí wọ́n náà wà bẹ́ẹ̀ ọlọ́ba ọdún àwọn so àti gbókọ ọmọ jáde o kan sí cash app sí wọ́n gba àwọn àfọ òṣìṣẹ́ àti gbókọ ọmọ tẹ́ fi ránṣẹ́ jáde o àbíra zẹ́ẹ̀lì wà adédàmọ́lá tẹjúmádé adédùnmọ́lá tẹjúmádé adéráyọ̀ àjọkẹ́ adébùsáyọ̀ adébọ̀yìn tọ́lọ́bà kọ́ bá ṣe ní ọmọ alábàríkà
kó máa ṣe ní ọmọ ọ̀dọ́ lákìlá haúlá wọlé àkùwọ́tá ilá bìlá ilẹ̀ àlè ràdí so wọ́n ti fowó àdúrà tẹ́gbọ́n ránṣẹ́ wọ́n ti fi jíṣẹ́. àwọn tí ì fi jíṣẹ́ o ẹ fi jáde. wọ́n ló sì wọ́n ní. ó sì kú ẹ kó jáde. ṣé kí wọ́n ló kù. alájà bẹ́ẹ̀ kó sí. so wọ́n ní lábàá rẹ̀ yẹn mo ní fowó sí mo sì ẹ̀fọ́ ẹ ti fowó tọ́pọ̀ ránṣẹ́ ẹ ti fi bí 5,000 ránṣẹ́. ṣe náírà bí $10. dọ́là ni bóòlù ẹsẹ̀ wa ń sọ yìí ìlú dọ́là la wa ó lè 5,000 ẹgbẹ́ alájì 5,000 naira lẹ́yìn ránṣẹ́. wọ́n ní $5,000 ránṣẹ́ ẹgbọ́ alájà wọ́n ní $5,000 ránṣẹ́. No, bẹ́ẹ̀ chẹ́ẹ̀kì náà bẹ́ẹ̀ fi fún ẹ chẹ́ẹ̀kì náà wá. abẹ́ ẹsẹ̀ fọwọ́dù ẹ̀ ni. Zelle wa Cash App wa. Ẹlẹ zẹ́ẹ̀lì ẹ̀ síbí Cash App lé wa. Kọ́lọ́wọ́ ṣe rọrùn. Àdúrà wọ́n gbà ó. So a ṣàdúrà fún gbogbo ìdá ìṣe kọ́lọ́wọ́ máa bá wa fà lùbáríkà sí kí orí ó máa pọ̀ sí. Lẹ́yìn ìgbà tí àmì rádé yìí Ọlọ́run jẹ́ kí nǹkan tó dáa sí fún yín. Gbogbo ìtẹ́ ìfẹ́ àwọn bàbá ṣe fún lákìlá haúlá wàlá quwwata illa billahi ìlàrí àdé. Gbogbo àwọn tó wà lé náà támìrà dé bá Ọlọ́run bá gbogbo wọn yìí yóò ṣe wọn lọ́mọ ìdùnnú yóò ṣe wọn lọ́mọ olóríire yóò ṣe wọn lọ́mọ tí ó gbé ògo ẹbí ga Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún yín lákìlá haúlá wàlá quwwata illa billah gbogbo àdáwọ́lé yín Ọlọ́run bá yín dáwọ́lé gbogbo tẹ́ ń fẹ́ Ọlọ́run bá yín fẹ́ gbogbo ìtẹ́ ẹ̀kọ́ Ọlọ́run bá yín kọ́ ìṣọ́ Ọlọ́run àbọ̀ Ọlọ́run jẹ́ dájú lórí yín Bismillahirrahmanirrahim لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ayọ̀ ìdùnnú náà láì pàdé àmìrà ayọ̀ àti ìdùnnú náà wọ́n fún adébáyé lé pẹ̀lú ògbó Ọlọ́run ògbà tí wọ́n bá ń bọ̀ náà Ọlọ́run ó jẹ́ ọlọ́run ògbà tí wọ́n bá dẹ́kọ̀ láti bí dẹ́kọ̀ Ọlọ́run ṣe ní rọrùn láti èkó tẹ́ fi wọnú ilé Ọlọ́run ṣe ní rọrùn bí a kì í láhùlá wọ́n là kó wọ́tẹ́ ìlàbílà ìdàdí ràrí ẹgbà so wọ́n ti fi owó yín jíṣẹ́ o so orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti fi jíṣẹ́ o. ẹ ṣọ́ọ̀bù ẹgbẹ́ lọ kó síbẹ̀ Bí a ká chẹ́ẹ̀kì báàgì wọn pa. bírísì ti wà ń bẹ̀ tí kábíyèsí ti wà ń bẹ̀ màmá lókè ti wà ń bẹ̀. Àwọn ti grandma àwọn ti dáàdì. tọ́wájú ọ̀bùrọ̀ Ahmed yóò kéde náà. Ẹ̀dẹ̀ ní fún ọ ládírẹ́sì wọn máa fọwọ́ dẹ̀. sọ àwọn ọmọ yín pé kí ló dé tí gbogbo ẹ̀ jáde báyìí. àwọn ìbéèrè ni òbí pé bọ àwọn náà máa ń jáde lọ́dọ̀ wa náà bọ̀ tọ́jú àti wọ́n ní wọn adé làwọn náà. ẹ sọ nídìí fún wọn. Àdìgbọ́ praise. ìyàwó ọba ìpẹ́ ìyàwó àkọ́bí wọn. ọmọ ìjáde ẹsẹ̀ ń tẹ́ ẹja mi sí jàyà àdúrà yẹn gbọ́. so ẹ̀fẹ̀ ká mọ̀ wọ́n fi mú béèrè pé adé mi wà á ọjọ́ ẹsẹ̀ àwọn ìmọ̀ mix ọkọ̀ wọ́n lè pàdé báyọ̀ wọ́n lè pọ̀ lásán tẹ̀lé. àwọn náà kẹ̀kẹ́ ọmọ ọba láti Jẹ̀bú ni wọ́n. alájà ẹ̀wá ẹ̀fọwọ́ lẹ̀ bá a tó ilẹ̀ fi ń dọ́ọ̀jì mi ẹ má dọ́ọ̀jì mi o ẹ mọ̀ pé mo ti wá jìnnà ẹ wò àdúrà yóò mọ̀ gbà síjà Ọlọ́run gbàdúrà yìí ẹ bọ́ ọ̀tà sẹ́ẹ̀ lọ́ọ̀ká mẹ́rin. Wọ́n fẹ́ yẹ kẹ́ ẹ rí ni. ó ṣàrí pé ìyá mi ra wọn ní sùúrù gan àṣẹ tọ́tọ́ alábọ́mọ tí wọ́n bá délé ṣé wàá sí òní ṣe kò ní wá ṣe súnà ọmọ ilé. Bẹ́ẹ̀ ni máyégún. ìyá mi ra ẹ̀dá mi ló ń gòkè ṣe ẹ̀dá mi ló ń jàre. wọ́n tún wá jáàmù lọ́dọ̀ Wàsíù bó ṣe wà yẹn. ẹ̀ka náà fún yẹn ní fún àná. gbogbo ètí ẹ̀. Bá lẹ pé wà ní pé wọ́n máa ná jù bẹ́ẹ̀ lọ. wọ́n bá dé wájú Wàsíù kàkà káwọn náwó wá tún náwó fáwọn náà. dọ́là wọn tẹ̀ tọ́ ètí ó tiẹ̀ dún. èmi kò fẹ́ gbà nù. páálí dọ́là wọn mọ̀ wá ná. Bọ́jú. mo ti rí nínú àwọn àgbà tèmi. wọ́n bí àmì rá ẹ wá fún wọn jíṣẹ́ ẹ fún bàbá ọba jíṣẹ́ fi fún wọn jíṣẹ́. ẹ fi jíṣẹ́ àbọ̀ wọn forúkọ lẹ̀. ṣebí ebi lẹ rìkọ́dù yìí. Ọ̀ya ẹ bá sẹ́ndẹ̀ sí wọn. tẹ́ bá ti ṣe òtọ̀gbà ẹ ti ṣe fàáfàá lówó ẹ ṣe gbogbo ẹ̀ ọ̀dà ó lè Nàìjíríà. alájà
Bí a kẹ́ fún ọ lákàtì Nàìjíríà so tó bá ti àfà bí a kẹ́ fún ọ lákàtì Nàìjíríà so bí a máa fọwọ́ dẹ̀. Bó ma ni ẹgbọ́n gómìnà mìíràn. Ẹ lè sẹ́ǹdẹ̀ sí wọn yá àkáǹtì Nàìjíríà so kábíyèsí káàdì tọ̀dọ̀ tí ti tẹ̀wọ́n náà. Àìrọ̀ dáadáa ní dálẹ̀ láti fún mi díẹ̀. Mo gbẹ̀ jáde adé. Kí ni ìtìjọra wọn? Bó o ní ṣùgbọ́n ọ̀dà ọlọ́wọ́ gbàdúrà yóò máa bàtà àríkà sí. Ìwà tí wàá lọ́nà ọlọ́run ṣe lọ́rùn. Nàìjíríà wa náà a ní ìjà àdúrà ọlọ́run bá tòlú yẹn ọlọ́run bá jẹ́ kọ́ rọrùn. Wọ́n ní rọrùn gi ìrọ̀rùn ẹyẹ ìrọ̀rùn eku. Bílù yẹn ṣe rí bí ìbá ṣe pé gbogbo ẹ̀ ṣe rí. Ọyẹ kẹwàá náà ká máa dìde ká máa lọ ilé kán ká sì máa wá ni. Ọgbọ́n téèyàn gbọ́ yìí ẹ̀rù ń bá yàn. Ọba gbélé wọ́n ti jí eléèdé ọba gbélé wọ́n ti pa ọba gbọ́dọ̀ wọ́n ti ṣe so bí nǹkan ẹ̀ ṣe wá rí báyìí tọ́ kò sí nǹkan dágbára Ọlọ́run kan láti ṣàtúnṣe rẹ̀ Ọlọ́run bá wa ṣàtúnṣe ìlú yẹn Ọlọ́run bá wa ṣàtúnṣe ìlú yẹn wọ́n á jẹ́ pé àti ẹ̀ wà bẹ́ẹ̀ lọ fẹ́ lò sábà bíi pé kó fi dá Ọlọ́run bá ràn wọ́n lọ́wọ́ wọ́n ṣe àjẹpá àwọn míì náà ni wọ́n ṣe ìwọ Ọlọ́run wọ́n sábà wá ṣe ṣùgbọ́n tá a bá ronú pé báwo yẹn ṣe máa ṣe ó ti ẹ̀ ti tú yẹn ṣùgbọ́n àgbà kí Ọlọ́run alágbára ni ntí ọ̀dà tí Ọlọ́run bá fi ọ̀dà yóò sì máa da kódà wẹ́lẹ́ ìgbà ló fẹ́ sábúrò lè lò fún dáadáa Ọlọ́run sábà wá tún yẹn sí Ọlọ́run sábà wá tún yẹn sí Ọlọ́run wá tún yẹn sí Ọlọ́run wá tún ẹnìkọ̀ọ̀kan wọn náà sí ìlú yẹn wá kí wàhálà wà àwa tá a nílùú tọ́wọ́ àlù yẹn kọ́ lọ́wọ́ tún wá tún ṣe ìlú ìdágẹ́ bí orílẹ̀-èdè ṣùgbọ́n àwa tá a wà lé àfẹ́ràn ara wa so olówó ọ̀fẹ́ràn tálíkà ọ̀fẹ́ràn olówó ibi tí ọba yìí ti sífẹ̀ẹ́ gbígbà àdó Ọlọ́run èyí tó nǹkan bẹ̀ ìlú ìmọ̀ yà mí lẹ́nu àwọn ìlú ìmọ̀ yà mí lẹ́nu kẹ̀kú ṣe pé ẹ̀pẹ́ mọ́sálásí ni àbí ẹ̀pẹ́ chọ́ọ̀chì ni ṣùgbọ́n wọ́n fẹ́ràn ara wọn sì fẹ́ kábúrò ọkàn ọmọ nìkejì tẹ́wọ́n àdúgbò kan ní ìsìn tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n máa pera wọn ni ní Nàìjíríà wa tí nǹkan bá ṣe báyìí kò sí ìtọ́kàn mi tí mo bá tèmi lọ ẹni orí yóò ẹ máa gbọ́ gbàtà sílẹ̀ ní máa ṣẹlẹ̀ lójú títì èèyàn ò ní fẹ́ dúró wọ́n ní ọlọ́pàá máa gbé ẹ lọ ọmọ lọ máa ṣe statement lọ ẹlòmíì tẹ̀ ṣe ilẹ̀ bọ̀rọ̀ wọ́n tún wá mú bẹ́ẹ̀ ni èèyàn rescue Nàìjíríà. tó bá wà ẹ̀kọ́ yẹn ọkọ yẹn ló máa wá tó bá ti ló ń lọ nìyẹn. ẹni tẹ̀ ṣe ẹ má tiẹ̀ pé ẹ má gbé yẹn lọ síbítù wọ́n tún mọ́ lẹ̀ pé ó ṣe gbé yẹn lọ síbítù wọ́n kọ́ lọ olóòtú máa sọ wọ́n síbítù kí ló dẹ̀ fa kò sí fẹ́ ni Ọlọ́run ṣàánú wa kò rí báyìí náà tẹ́lẹ̀ ìlú tá a gbé láyé ṣe kéke bá sọ fún àwọn àmì pé ètò àkú ti gbé lé ọba wọlé ọ̀lẹ̀ yẹn tó lè lò mọ́nú ayé ní ọmọ tàrí yìí jẹ́ ṣùgbọ́n èyí rẹ̀ débi ẹni gbogbo ẹbí ṣe ń lọ tí ó gbẹ lọ káàkiri ṣe tiẹ̀ kó ènìyàn kò dira wọn lọ. mo sọ fẹ́ nìkan jò ní mo lọ ṣe program mo ti wà lórí rédíò mi mo wá sọ fún ẹ pé àwọn kan wà lùi déédéé ọlọ́ọ̀lẹ́ ń bá máa ń ṣe déédéé ẹ máa ń ṣe déédéé olùbẹ̀rù ọlọ́ọ̀ni Ọlọ́run sọ pé tó o bá ṣiṣẹ́ ó jẹ́ kó ogún aláàrú ọ̀bẹ ó ṣiṣẹ́ lu ìbàjẹ́ 100%. tọ́ba sọ pé tọ́ba yẹn ló buwọ́ ẹ̀ lákàntì obìnrin owó ẹ̀ ti dé a sì mọ ìyànra wa jẹ́ lé ìjọba ọmọ ìyàn wa jẹ́ ẹni tó ṣiṣẹ́ ọgbọ̀n ẹjọ́ tó lára ṣe ẹ̀rí fún lówó. àwọn tó ti ṣe é gan owó pension gan gbà wíṣẹ tí wọn bá kó pọ̀ nbẹ. ìlàjì ẹ ti ń ṣèjọba yìí kírísítẹ́nì ni ìlàjì ẹ ti ń ṣèjọba mùsùlùmí ni ànáni ìsìn wọ́n ti lọ mọ́ṣáláṣí ìlànà bíi kóńgò ìsàn yìí ló kálukú ti bẹ̀. gẹ́gẹ́ bí ẹ ti ṣe lẹ́ẹ̀kan ẹgbẹ́ ìlú ìṣèdúró London church kò ní nǹkan ṣe pẹ̀lẹ́ sí ọkàn ni èmi ní ìsìn mo ti ga aró ẹsẹ̀ báyìí mo ti lọ bí iṣẹ́ tọ́ba délé ní ìsìn wọ́n bu agbára kọ́bì kan wọ́n kálukú ọ̀pọ̀ tí wọ́n dájú wàhálà máa lọ rí torí tó ti di oríṣiríṣi wọ́n lọ sí òru bí àdó àfihàn náà ń gbà mí ní Nàìjíríà ṣé wọ́n lórí òkè ń bí ṣé ti lórí òkè ń bí. sẹ́sọ̀ òru kí sẹ́kàn ṣe é mi là ń sọ̀rọ̀ rẹ̀. ṣé ti lórí òkè ń bí orí òkè àwọn èèyàn lọ wọ́n dẹ̀ dáadáa pé kíní. so gbogbo nǹkan yìí ìfẹ́ ni tí a bá ti fẹ́ ara wọn kò sábà ń fẹ́ gbà. bá a ṣe wà àdúrà tá a bá ṣe lórí ìfẹ́ àdúrà ti gbà. fake ni mo sọ fún ọba yìí nígbà tá a wà ń kékeré pé mi ṣe wà ibi tá a gbé nínú ìgboro wà ní gbé tí wọ́n gbọ́ ìgboro pé mi ṣe wà tí wọ́n gbọ́ ọmọ downtown ọlọ́lọ́kàn ṣàánú olúwa tọ́lá yà dáadáa inú gbòòrò gidi tí wọ́n wé gbó báyìí bí ọ̀pá akíní báyìí. Ìbàdàn mọ́ wa. ní sáàdì mọ́. ní Olúgbòde ìtabalẹ̀ bẹ̀rẹ̀. Òjé ok mo ti. bẹ̀rẹ̀ òjé. Lábọ̀ ni mọ́mí tèmi ti ń ta ọjà.
ẹmọ lábọ lábọ yà mọ̀ràn yàn má lọ wo eégún bá jáde ilé ọba ní ọ̀ràn yàn. gbogbo egun tó lé ń bá actor ẹ̀mí egun actor ilé ayé labọ́lá. gbogbo egun tó lé ń bá dẹ̀ gbogbo ẹgbẹ́ akéré tá a máa ń tẹ̀lé gbogbo wàtá ìṣe sọ̀rọ̀ yàn tá a máa lọ gun kẹ̀kẹ́ gbogbo ẹ̀mẹ́ wọ́n sọ fún abẹ́gbẹ́ tá a mọ̀ níbi èso àwẹ̀lé ibi orí òòṣà kọ́bọ̀ pẹ́ẹ́nì kì í ṣe kọ́bọ̀ ilé ìwò tó níhò á lọ mọ àfi gbígbé tẹ́ bá ń lọ ilé ike tẹ́ máa gbé kíní kan ibi tá a jẹ kíní àwọn ẹbọ wọn dé ọlọ́run pa èlò wọn fa tá a bá ń lọ àwa wá igi àwa ti bójú kọ́pọ̀ a máa fi gbígbé owó yẹn wọ́n ti depo sí yóò ti yọ green a máa fi gbígbé a máa sà kíláàsì fi ṣe alọ rẹ lẹkùté CNC Olúkòde la lọ ìyàwó pásítọ̀ ní tẹlẹkùté ibẹ̀ ní ẹsẹ̀ babalọ́lá CNC Olúkòde ṣé ọkẹ́ bí kíni rẹ̀ wọ́n máa ń da owó bẹ̀ ọmọdé tí ọmọ kan á lọ máa fi kí sa kọ́bọ̀kọ́ rẹ̀ alọ fi rẹ lẹkùté lọ́dọ̀ ìyàwó pásítọ̀ ẹni wàá wo gbogbo àyẹn gbogbo àwọn tá a jẹ ládùúgbò kírísítẹ́nì mùsùlùmí ilé káwọn àdúgbò ilé ìyá jésù làmá ìyá yìí lọ head CAC àwọn ọ̀rẹ́ mi wọ́n wà South Africa wọ́n wà UK tí bá pè ní ìsìn àmọ́ aṣọ láti kékeré báyìí aṣọ lè ní sí tó bá ń ṣe Christmas wà á lọ bá wọn pẹ̀rẹ̀ lé wọn tó bá ń ṣe léyà àjọ máa pẹ̀rẹ̀ lé wọn but àti sọ gbé ẹ̀kọ́ tá ní sí alọ jẹjẹ lé wọn dáàdi wọn pè ọmọ lọ pé àwọn lọpọ ọmọdé àfàwà wọn wá bá wọn dúró ká lè jọ jẹun tọ́ba dìgbà léyà àwọn Rótìmí gbogbo wọn mọ yọ wọn bẹ UK nísì àwọn agbára dì àdẹ̀bọ̀ Rótìmí wọn bọ̀rọ̀ àjọ pa ẹran léyà pa ọbẹ̀ àwọn náà lọ pa ẹran Christmas àtọ̀dúwà àdẹ̀ ń sọ̀rọ̀ nísì nísì wọn ti yà wá má lọ bá má lọ irú wàhálà wò la kóra wá sí bọ́lọ̀ ṣe gbáyé kalẹ̀ nìyẹn kírísítẹ́nì ọwọ́ àtàyè ìtàn ni mùsùlùmí ọwọ́ àtàyè ìtàn ni ẹni tí ó sì ní ṣe kẹ́kẹ́ tó ọkàn mọ́ rẹ̀ káàkiri tí ó máa jẹ káàkiri ewúrẹ́ bọ́lọ̀ ti ké nìyẹn ìfẹ́ ni ká lò ìfẹ́ ni ká bára wa lò kí ni wàhálà tá n bára wa fà táwọn ilé ìgbìjọ lọ tó àkókò mọ́ àwọn tí òyìnbó Nàìjíríà ni pé àǹtí dáwà lálẹ́ Nàìjíríà wọ́n ń ṣe mùsùlùmí o bọ̀ tí wọ́n pẹ́ wọ́n mú pásítọ̀ kan wọ́n pa mọ́sálásí tí wọ́n lọ jẹ́ ọlọ́pàá àwọn èèyàn mẹ́ǹkan ṣé pásítọ̀ tó wà mọ́sálásí ètò ẹ̀ka máa sọ ni pé àwọn èèyàn burúkú tí wọ́n wà láàrin wa kọ́lọ́hún ó lé wọn jáde so kò yẹ kí mùsùlùmí ó dojúkọ kírísítẹ́nì kò yẹ kí kírísítẹ́nì ó dojúkọ mùsùlùmí bí mùsùlùmí bá ṣe ń tí ọ̀dà kó jìyà tí kírísítẹ́nì bá ṣe ń tí ọ̀dà kó jìyà tí fúlẹ́ǹkà bá ṣe ń tí ọ̀dà kó jìyà ìyẹn láfíà wà lálàáfíà ẹ wà wàrà lùi tẹ́ bá ń ṣe tẹ́ bá ti di pé nǹkan tí wọ́n jẹ́ àǹfààní fún gbogbo ni wọ́n di kan náà ni bàbá tó dàgbàlagbà yọwọ́ yìí ẹ wo gbóhùn tí ń ṣe tí wọ́n ti pé tó fẹ́ ṣe tí ò ní tára lù ṣe wọ́n di kan náà ni irú ẹ̀rọ káwa náà máa ṣe ní wọ́n dàpọ̀ nígbà tó àwọn yóò bí àgbàtà kó bá tún Nàìjíríà sí kó bá ṣe bí wọ́n kì í náà wọ́n dà kúmọ̀tà ilẹ̀ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين ẹsìn wọn lọ́wọ́ bá dá sí dáadáa ní gbogbo àti padà sílé ọlọ́wọ́ àṣẹ náà dáadáa lẹ́ẹ̀dẹ̀lé àwọn dáadáa àbúrá náà ó fojú ba àbúrá nílọ́wọ́ àtàláfíà ó sì fojú ba iná. dáàdi Trump kò jẹ́ kó fún wa wọ́n ní torí àtiwálẹ̀ méjì ní láti. wọ́n ti include Nàìjíríà ní sí. wọ́n ti include Nàìjíríà láti bá Nàìjíríà láti wọlé. torí nǹkan tó sọ kò ṣe tourism ṣì máa wá. ó lè mọ ti ó lè sọ but ó lè mọ ti. ẹ̀bọ̀ kò tí specific kò tí strict ẹ̀ pé bóyá àwọn tó wá bí torí àwọn kan sọ bóyá àwọn tó fẹ́ wá bí mọ́bì àbá àwọn tó kò tí ì sọ so kò tí ì sọ wọ́n kàn á dẹ̀ wọ́n kò tí ì dìde sọ pé bóyá àwọn tó travel bóyá àwọn tó ṣe kinní kan bọ̀ wọ́n kàn ti yá dẹ̀. náà kàn wá nítorí protest bàbá àwọn kan lọ ṣe ń gbà. nígbà kí ni ìlànà ṣe àbáwọ̀ eléyìí.